Yeah. The Boko Haram are now in Oyo. Some of them were caught. Look at their machines. And their guns were hidden under this truck. They escaped, but they've been caught, according to the report, between Express towards Ilora. So we have to be security conscious now. In fact, these days, all the trucks that pass through Express have to be thoroughly checked. They use it as hideouts, where most of their guns and other ammunition were being hid. Look at this one too. God knows what is hidden under this now. Ó ti ṣẹlẹ̀ o, ẹ gbọ́ bí àwọn Boko Haram àtàwọn tí wọ́n ń pè ní Mahmuda, wọ́n tẹ̀ láwọn Mahmuda yìí burú ju Boko Haram lọ. Bí bàbá Èkìtì ṣe yànnàná gbogbo bí wọ́n ṣe wọ ìlú Ọ̀yọ́, ó ti ṣẹlẹ̀ báyìí o. Ẹ̀yin èèyàn wa, bàbá Èkìtì sọ gbogbo bá a ṣe fi bí wọ́n ṣe fi Sunday Igboho náà fi tàfàlà. Sunday Igboho tó jẹ́ pé òun ló ràgàbo àwọn ọmọlẹ̀ Yorùbá tí wọ́n sì ṣe títí tí wọ́n lè sílùú òyìnbó. Ṣé ẹ ti rí báyìí? Gbogbo ẹ̀ náà ni bàbá Èkìtì túnú fọ́nrán yìí o. Gbogbo ohun tó yẹ káwọn Yorùbá ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí lórí gbogbo ọ̀rọ̀ àwọn Boko Haram, pàápàá àwọn tí wọ́n ní wọ́n kó wọlé ní ìlú Ọ̀yọ́. Ta ló máa gba Ọ̀yọ́ lẹ̀ báyìí nígbà tí Oloye Igboho dẹ̀ ti wà ń lu òyìnbó tó ti wà ní Germany báyìí? Ta ni yóò wá gba ìlú Ọ̀yọ́ lẹ̀ báyìí? Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o. Nítorí gbogbo ohun tó yẹ káwọn àgbà Yorùbá, àwọn ọba Yorùbá ṣe tí wọn ò ṣe, òun ló ti ń ṣẹlẹ̀ báyìí o, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu bàbá Èkìtì. Bàbá Èkìtì tú ọ̀rọ̀ jáde nínú fọ́nrán yìí o. Kí ni ṣíṣe gan-an? Kí ni ìgbésẹ̀ tó kàn fúnlẹ̀ Yorùbá? Ṣé bí ó ṣe máa lọ rèé? Ẹ gbọ́ ohun tí bàbá Èkìtì ní ó di ṣíṣe báyìí o, fún gbogbo ọmọ Yorùbá àti àgbà Yorùbá pátápátá. Amẹ́ríkà kẹ́ máa kóra yín lọ. The Mahmudas terrorists wọ́n ti wà ní Ọ̀yọ́ o. Wọ́n ti wà ní Ọ̀yọ́ la fi ń sọ wípé ohun tó yẹ ká ṣe ní àsìkò tó yẹ ká ṣe. Èyí tó yẹ ká mú gbọ́. Ìgbà tó yẹ ká dira, ká prepare, ká má gbà wọ́n láàyè láti wọlé. Irọ́ ni ìjà àgbà méjì ní lẹ́lọ́ ń jà fún. Àti àtọmọdé àtàgbà tó kù ní Ọ̀yọ́ tètè. Ọlọ́run dẹ̀ ti wá bá ń ṣe báyìí ẹ̀ní airport ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ ti máa dé Ọ̀yọ́ tó jí. Torí àwọn yẹn máa gbalẹ̀ wọ́ ẹni. Ṣé ká ní pé aburú ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kí ìlú Yorùbá tó kù sọ pé kò kàn wọ́n? Kí ló dé that we allow the Fúlàní tẹ́sí ń lo divide and rule yẹ lọ́dọ̀ wa ń bíbà yìí? Bàbá mi Adéríbigbé Adéjùwọ̀n yóò dára fún yín. Àgbàdo ìfòkò tó yáyé yóò rí fún yín. Now we have option, we have solution that we not allow these people to enter our land. Tí ìlú kan bá ṣe gìràgìrà, tí wọ́n bá gbọ́ pé Amẹ́ríkà wọlé wọn parọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ o, Russia náà gbé. Tí ìlú kan bá ń dún mọ̀húrú, tí Russia bá fún ní wọ́nì, kò sẹ́ni tó máa sọ fún nígbà tó máa jókòó wọ̀. China náà ò kẹ́yìn. Torí pé they have backup. Wọ́n dẹ̀ ní nǹkan tó gbójúlé. Ṣùgbọ́n tí Yorùbá gbójúlé àwa fúnra wa la sọnù. Mo dẹ̀ ń sọ fún yín láàárọ̀ yìí, gbogbo ọmọ Yorùbá. Either you believe it or not, kì í ṣe Sunday Igboho náà kò ríra o. Kì í ṣe Sunday Igboho náà ń lọ̀ta o. Kì í ṣe Sunday Igboho náà fẹ́ pa o. Èmi àtẹ̀yìn ni gbogbo ọmọ Yorùbá. Wọ́n ní pé Sunday Igboho òun ló dúró tó fẹ́ ràgàbó Yorùbá. Yẹ́n kó mu kọ́ ni yẹ pẹ́pẹ́ yẹ bímọ. Ó ràgàbó ọmọ ẹ̀. Ràgàbó mi Elédùmarè títí dọjọ́ alẹ́.
pẹ́pẹ́yẹ bímọ ó ràgàbọ ọmọ ẹ o ràgàbọ mi ele bí òbí ṣe máa ràgàbọ ọmọ bí ìyá ṣe máa àwọn ìyá wa ń gbà yẹn lóhun tó jò bá rọ̀ pápápá wọ́n ti gbé wa wọ́n ti sọ wá sẹ́yìn wọ́n ìyá kan náà wọ́n máa ń fọwọ́ wíní tó tì kì bí ìrèrè wọ́n wá dé tó jẹ́ sẹ́ni tó jẹ́ pé á dé ojú wọ́n á tún ṣe kíní sílẹ̀ tó jẹ́ pé ojú wa àtinú wa àtẹnu wa lẹ́ẹ̀ mọ̀ wò ó ta wọ́n á tún kí ọwọ́ wọn bá aṣọ wọn wá fàṣọ wọ tí àwọn tó kù bá ń pariwo òtútù níbi ẹ̀yìn táwa yẹ ilẹ̀ yọ ọmọ wọ́ọ̀mù wọn lára ni wọ́n rà gàbò wá nìyẹn. They know that Sunday Igboho ló rà gàbò Yorùbá ó rà gàbò Yorùbá ẹni rọ ni nígbà tí Sunday ọmọdé yẹn mọ́ lọ sí Ìgàngán kì í ṣe ìròyìn tuntun mọ́ gbogbo wa lájọ rí that give them 7 days nípa ni ẹlẹ́ni wọ́n tún ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ kan tó rí ilé ìsìnkú ẹ̀ wọ́n tún gba 4 million tí Ìgbòho ní pé ó yá that is what ginger Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá pé màá lajúlẹ̀ wọ́n á dẹ̀ máa pa àwọn ẹran mi òun ò dàbí ẹni tí ń wo agbádá funfun kiri tí ń pariwo rìsọ́ṣọ́ ní olè ọmọ núpé ẹ̀yin Ọ̀yọ́ yìí náà lẹ fún àwọn núpé lórí ọ̀fẹ́ láti wọlé Yorùbá lára ọ̀dọ́ yín náà ní ẹ̀jẹ̀ àwọn núpé ẹ̀jẹ̀ àwọn Fúlàní ti ta sí ara Yorùbá that make them have opportunity to do whatever they like in Yorùbá land. lèmi fi sọ wípé èmi ò fẹ́ máa lọ sí di ìtàn torí tá bá ka ẹrú inú ẹrú ó bàjẹ́ àwọn wo ló sẹ́yìn amalgamation ìtàn jẹ́ ó di mímọ̀ fún wa ní gbogbo ọba tó wà ń gbà yẹ ọba Ọ̀yọ́ nìkan ló wà ń bẹ̀ tó the only king signed the amalgamation Ìgbòho dìde nìyẹn gbogbo Òkè Ògùn Fúlàní fẹ́ para ọmọdé yẹn má dìde pinnu èmi á máa wòran wọ́n dẹ̀ máa pípayẹ nígbà tán wọ Ìbàràpá tán wọ Ìgàngán tán wọ Òkè Ògùn tán pa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dé Ògùn state I don't know why tí Dípò Abíọ́dún ṣe Abíọ́dún Dípò ní gómìnà Ògùn state now tó yà yàkúyà immediately was one that called Chief Igboho please come and rescue us Igboho lọ́bẹ̀ the Fulani PM wọ́n yà dànù lọ́wọ́ kan nígbà táwa náà rí pé wọ́n pè é wọ́n pa ọmọdé yẹmọ nígbò ó kọ́ àwọn èèyàn lọ́bẹ̀ tó wọnú igbó lọ ọwọ́ kan làwa náà gba ní information pé bàbá Èkìtì wọ́n fún one problem the majority ọba in Èkìtì don't know pé iṣẹ́ ribiribi tọ́mọdé yẹmọ wá ṣe lẹ́kìtì níbà yìí ó lọ sọ́yọ́ ó lọ sóńdó ọwọ́ jà Ìgbòho àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn tí Ọlọ́run yàn tọ́lọ́run ò bá gbéṣẹ́ fún yàn ní Bíbélì fi sọ pé bí Olúwa ò bá kọ́lé náà àwọn tí kò ń ṣẹ̀kọ́ lásán ni bólúwa ò bá pàlú náà mọ́ bẹ́ẹ̀ ní security 1 billion òfo single-handed one person starting shaking the Fulani. a gbọ́ information kan nígbà táwọn Ìbàràpá ní pé ọpẹ́lọpẹ́ Sunday Igboho ìwòye ọdún tó kọjá ààrẹ kankan mú lóko ní ọdún yìí mo ti ta tẹ́lẹ̀ pákí 3 ẹni máa lóun ti ta 4 nígbà tí Igboho flush wọn out of Ọ̀yọ́ state flush them out of Ogun state flush them out of Ọ̀ṣun state flush them out of Èkìtì state and Ondo. inú igbó kan tó ti ń wa góòdì Yorùbá tó ń wa ọrọ̀ ajé Yorùbá ní Ọ̀ṣun state nígbà tí information wọ́n ṣe ń deliver information yẹn fún ọmọdé yẹn mọ̀ pé irọ́ ni o wọ́n ní nígbà wọn náà ti bẹ̀rẹ̀ wọn náà ti pẹ́ ẹ̀ẹ́dẹ̀ sọ́dọ̀ àtijọ́ yìí onípápápápápá alẹ́ ọjọ́ yẹn ló lọ flush wọn out díẹ̀ Yorùbá náà wá bẹ̀rẹ̀ sí ń sunun ayọ̀ pípayẹ wá lọlẹ̀ Buhari wá jáde síta pé ẹni tó ràgà bo Yorùbá tí ò fẹ́ kí fíṣàn wa ó ṣe yìí lórí Yorùbá bó la ṣe máa mú
Oni mo fi sọ ẹ béèrè lọ́wọ́ the first class ọba in Yoruba land, they are part of the problem that we have. Àwọn ni Buhari pè ló pè bàbá mi ṣe yí adé Ògùn wá dáa fún yín. Àwọn ni Buhari pè. Nọ́mbà wọn ṣe mítì papọ̀. Èyí tó gbowó kéré jù bíyá 300 million. Because they want to kill the Yoruba, they want to take our land. Tẹ́ bá ti rí Sunday Igboho ẹ pa, òun lágbára Yorùbá, òun ló láyà. We have so many people call themselves warrior. But they can't behave, perform like Chief Sunday Igboho, who have the love of the Yoruba in their heart. Wọ́n gbowó. Bí wọ́n ṣe wá balẹ̀ Sunday Igboho jẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn. Wọ́n ti gbowó. Ìgbà tí Sunday Igboho wá jáde kúrò ní Nàìjíríà. Ẹ wá rí bọ́n ṣe wá ń ṣe wá náà. Ẹ meye pípa tó ti lọ. Sunday Igboho was not in Nigeria, was not in Yoruba land. Nígbà tán lọ massacre àwọn èèyàn ní Catholic Church ní Ọ̀wọ̀. It was not in around. Irú àwa inú sẹ́ẹ̀lì yẹn ló ti ń pe àwa pé ó yá bàbá Èkìtì ẹ pé níbẹ̀ pé bàbá ẹ̀yà ẹ lọ síbẹ̀ yẹ wọn ò gbẹ́dọ̀ lọ it is because he have the love of the Yorubas. Ẹni tó wà nínú sẹ́ẹ̀lì tó tún kọ̀ má dé yẹn pé ẹ lọ bẹ̀ yẹ sẹ́wọ́n náà ti pààyàn ní Ọ̀wọ̀. Ìgbòho ló jẹ́ kí èmi gbọ́ kó tó wá máa bẹ̀rẹ̀ sí tàn án because of pé Sunday Igboho ó ràgàbó Yorùbá éèjì kọ́ lọ́lọ́run fi pín. Mo ti sọ́rí ènìyàn lè bí ọmọ kọ́mọ yẹn máa sọ̀rọ̀ with làákàyè kẹ́ máa wò pé níbo lọmọ ní déètì rí ọgbọ́n yìí. Bí brọ́dà mi kan tó wà l'Amẹ́ríkà Ọ̀túnba ẹrù òbodò tó bá sọ̀rọ̀ màá ní ibo ni mo mọ Ọlọ́run ó mà tóbi lọ́ba o. Ọlọ́run òun fọjọ́ orí pín. No. Immediately God turned Sunday Igboho to the father of Yoruba land. Tó bá gbọ́ pé Fúlàní ṣe ń bí pé pam àti lọ́bẹ̀. Táwọn yẹn bá ń gbọ́ tó máa ń gbọ́ pé Sunday Igboho ń bọ̀ gan wọ́n á ti ya dànù. Nígbà tí Sunday Igboho tá lọ ṣòkú ìyá wọn. À ń padà láti Igboho lọ sí Ìbàdàn. Kábíyèsí Olódùmarè. Bí àṣà brọ́dà mi ta lọ́lọ́run a ní kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Adé àárín mọ́tò tó ń tẹ̀lé Sunday Igboho lẹ́yìn over 300 cars. Over 300. Torí àwa kan ti wọ Ìbàdàn ní nǹkan bí aago 12 àwọn tó ń wọlé láago 4 tó ń wọlé ní bí mọ́tò ṣe gùn tó. Adébì kan láàrin inú igbó Igboho wo àwọn màálù wọn báyìí lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ṣé onígbìn ṣáìdì ni ṣé onígbìn ní aṣáàgbà ọ̀nà yẹn jáde sí ìsìnkí kankan. Bí Igboho ṣe bọ́lẹ̀ nínú mọ́tò tí wọ́n rí pé Igboho ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa àṣejù Sunday Igboho yẹn ti pọ̀ jù. Àwọn kan ní ìjọba múnimóògùn. Kún ọ̀dẹ̀ mọ̀ wípé jíjáde tọmọdé yẹn máa jáde fún àǹfààní wọn ni fún ọjọ́ ọ̀la wọn ni. Ọlọ́run fi Sunday Igboho ṣe ààbò lórí ìran Yorùbá. Either you believe it or not, kẹ́ ẹ mú tẹ̀gàn kúrò kẹ́ ẹ fi tẹ̀gàn sí. Ọlọ́run fi Sunday Igboho ṣe ààbò lórí Yorùbá. Ọlọ́run fi Sunday Igboho fi ń já àwọn Fúlàní láyà pé Yorùbá o they are not take nonsense. Ṣé òyìnbó mi yẹ correct ẹ ṣáà má gbà bẹ́ẹ̀. Ọlọ́run fi Sunday Igboho ó fẹ́ fi wọ́n ṣe pàṣẹ ó fẹ́ fi Sunday Igboho ṣe pàṣán fún ìran Fúlàní pé ẹ ti ń ṣe tipẹ́. Èyí tẹ́ máa fi igi àgémọlẹ́fẹ́ gé yìí. But those people who we call a leader
tá à ń tẹ̀lé wọn lẹ́yìn, including the senator, the rep, the governor, all the leaders. Suddenly, Afenifere became Afenifere, and we are still following them. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá Èkìtì yìí o gbogbo ohun tí wọ́n sọ nípa ìgbésẹ̀ tó yẹ kí gbogbo ọmọ Yorùbá gbé kí gbogbo ọmọ kí àgbà Yorùbá àwọn ọba Yorùbá ẹ ṣáà ti rí gbogbo bí ìròyìn ṣe gbé pé àwọn Mahmuda bí àwọn Boko Haram náà dẹ̀ ni àti gbogbo wọn lápapọ̀ àti Fúlàní darandaran bí wọ́n ti ṣe ń wọ ìlú Ọ̀yọ́ ẹ gbọ́ gbogbo ohun tí bàbá yìí sọ nípa gbogbo ọ̀tẹ̀ tí wọ́n dì mọ́ Olóyè Sunday Igboho ṣá pé báwo ló ṣe máa wá jẹ́ báyìí ńsìn tí olóyè dẹ̀ ti wà ní ọ̀hún tó ti wà ní Jámánì kí ló máa jẹ́ fún ilẹ̀ Yorùbá báyìí ọ̀rọ̀ rẹ̀ o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo ẹ̀ bí bàbá Èkìtì ṣe tú jáde ẹ drop comment remember to like and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number méjì. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.